Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsẹ̀ kúrò lẹ́kalẹ̀ ṣàlàfíà ni mo bá yín. Yes, continue to subscribe. Ọlọ́run sì mọ wà pẹ̀lú yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, may God continue to bless you. Ṣàlàfíà lẹ́wà. Ṣẹ́yìn náà ń bọ́bọ̀. Ṣẹ́yìn náà rọ́ọ̀kì. Thank you very much. Ẹ̀yin àwọn obìnrin 40. 35 40 ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ 35 40 35 exactly ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ tí Ọlọ́run bá ti fún ẹ lórí ọ̀fẹ́ tó 135 tó sì ń sunmi lábẹ́ tí ọkọ rẹ bá ti fọ́kàn ẹ tó sì ń lórí ọ̀fẹ́ tó sì ń sunmi lábẹ́ tí ọkọ rẹ wá ń dì sí rẹ pé ó ti fẹ̀ wá mọ́ lo tightener o mọ́ lo tightener mọ́ lo nǹkan tó jẹ́ kó understand mọ́ lo nǹkan tó jẹ́ kó fún torí tó bá ń lò ó máa bá ẹ pass forward gbogbo àwọn omi yẹn ló wàá da sáká tó bá ti wá lo briefly bíi 2 years tó kàn lo briefly 2 years wàá rí pé wàá wá wo omi yẹn ò ní romi yẹn mọ́ kò é somi wọn ti sọ pé à á pè lómi juice la mọ̀ pé juice abẹ́ tí kò bá ti sí juice yẹn kò sí gbádùn gbogbo ẹ ó gbẹnu yẹn kò sí gbádùn wọn kàn mọ fún mọ ni bíi pé kí bá àwọn tẹ̀sí fẹ́ sọ ganan kàn mọ fún nǹkan mọ kó mọ tẹ̀ pé wọ́n bá fún mọ owó yóò kàn mọ fọyàn olóò mọ fọyàn náà mo máa rí gbogbo headache mouth ache neck ache nose ache leg ache gbogbo ẹ̀ ache yóò kàn mọ fún yàn ní ache bíi pé kàn mọ fi screw kàkàkàkàkà kò ní tí kò wá sí omi kankan lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò sí juice kankan lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ó mọ máa dùn yàn tó yẹ yín ọmọ òfin sọpútọ́ náà bá fún ẹ lórí ọ̀fẹ́ o tó 135 tó ń gbọ́rọ̀ mi àbẹ́ ẹ̀yin ọkọ tá à ń gbọ́ tẹ́ ẹ̀ ń bá mi gbọ́rọ̀ yìí tìyàwó yín wà 35 ẹ mọ́ complain kó fẹ́ ẹ mọ́ jókòó lo kankan understand ẹ̀yin ni ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa enhance ara yín tó máa wà bọ́kì tó bá ti wà bọ́kì ẹ lè mọ̀ bóyá ó sunmi púpọ̀ ẹ lè mọ̀ bóyá ó fẹ̀ ní kíní ẹ understand bèlèntèlé kí ló ń jẹ́ fífẹ̀ ara bí Ọlọ́run ṣe ṣẹ̀dá abẹ yẹn kò ní ẹ̀yin lẹ́ imagine rẹ̀ sóyè yín bẹ̀ yẹn so ìwọ obìnrin tó bá ti wà ní dédé àsìkò tí mò ń sọ yìí mọ́ bá tó náà fún ẹ ní orí ọ̀fẹ́ kó mọ juicy lábẹ́ mọ́ bá wọn ṣe táìtì tó bá ṣe táìtì wàá fi wọ 42 pm ó ti disappear nìyẹn àfi tó bá enhance ara rẹ̀ so ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi this is on point èmi ò fẹ́ mọ pariwo so ẹ pè mí lórí WhatsApp number tí ó yẹ yín ẹ pè mí yá máa tẹ̀ sí bíbá yín bóyá ẹ rí ní description box ní anyway tó bá lè rí ẹ pè mí níwọ̀ ọkọ tó bá fẹ́ ṣe sàn tó fẹ́ dúró sàn àbí ìwọ obìnrin tó ti ń gbẹ tó dẹ̀ fẹ́ kó mọ̀ ṣe screen tó yẹ yín ẹ pè mí on point by 2 agbára Ọlọ́run ká gbogbo ẹ̀ agbára Ọlọ́run ṣe kí ni ó ká gbogbo ẹ̀ anything ẹ pè mí on point by 2 agbára Ọlọ́run sì ká gbogbo ẹ̀ nípa ọkọ àtìyàwó nípa kí ni ọkọ àtìyàwó ẹ̀yin náà mọ̀ pé Olúwa ló ń ṣe ọmọ Olúwa ló ń ṣe kí ni Olúwa ló ń ṣe ọmọ àmọ́ nípa ìbálòpọ̀ àwa yìí à gbìyànjú Ọlọ́run sì ti ṣe kí ni Ọlọ́run ti fi àṣẹ sí Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti fàṣẹ sí so ìwọ 40 years mọ́ bá wọn lo tightener let it flow enjoy yourself let it flow ọ̀fẹ́ ni sí Olúwa let it flow yes so weekend ẹrẹbẹ enjoy yourself ẹ mọ́ abẹ́ fún ọkọ yín ẹ tẹ́ ọkọ yín lọ́rùn ẹ relax mo ní kẹ́yẹ kí ni ẹ relax ẹ jẹ́ kí weekend yìí káwọn ọkọ yín mọ̀ pè mí pé on point by 2 God sent ni ẹ Ọlọ́run bless ẹ ti gbọ́ ẹ jọ torí pé kí ni tó bá dọjọ́ ìgbélé dàdùkì ọmọ èmi ò dúró lẹ́yìn lórí ni o màá ní mo sọ fún wọn pé kí wọ́n nífẹ̀ẹ́ ọkọ wọn ẹ má jẹ́ kọ́kọ́ yín lọ yà lẹ́ńtà ẹ̀yin ọkọ náà ẹ má jẹ́ kí ìyàwó yín misbehave ẹ tọ́jú rẹ̀ ẹ fowó ọbẹ̀ kalẹ̀ lẹ̀ weekend láwa àwọn ẹ mọ̀ pé àwọn obìnrin láìkí ọbẹ̀ wọ́n láìkí àti mọ́ jẹun ẹ dákun níwọ̀nba Ọlọ́run sì mọ̀ ṣe kí ni Ọlọ́run mọ̀ ràn yín lọ́wọ́ gbogbo owó tẹ bá ná in the course pé kẹ́ fi nífẹ̀ẹ́ ìyàwó yín kífẹ̀ẹ́ ìyàwó yín fi nífẹ̀ẹ́ yín
Ọlọ́run ó tún bá yín multiply, Ọlọ́run bá yín multiply, Ọlọ́run ò ní jẹ́ ẹ mọ̀ nira, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ mọ feelings owó tẹ̀ ń ná, tó yẹ yín ẹ̀ ní mọ̀ nira, bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí ó dẹ̀ máa dún ni, inshallah. So mo fi yín lẹ̀ kalẹ̀. Ṣé ẹ ti rí first video mi pé ẹ mọ̀ wish èèyàn pé kéèyàn kú, ìwọ ẹlẹ́ran ara ò mọ̀ bóyá ìwọ gangan wàá kú nìsín tó ní kéèyàn kan mọ̀ kú. Ẹ bá ti fẹ́ kọ́ lọ́n gbàdúrà yín, ẹ mọ̀ ní kéèyàn kú, èèyàn kò gbọ́dọ̀ kú, ẹ má jẹ́ kéèyàn kú, ẹ ti gbọ́. Kẹ́mi wá kí Ọlọ́run fún wa lẹ́mìí gúngùn, ká jọ bá wọn ṣe gbogbo ìrìn àjò tá a fẹ́ ṣe yìí ni.